onírìṣà ẹ fi sùúrù sí i o, ẹ má fìjà bá wọn ṣe jẹ́ o. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ẹ ní sùúrù sí i o, ẹ má fìjà bá wọn ṣe jẹ́ o. Ẹ má fìjà domi òmìnira wa rú o. Ẹ má fìjà sọ òmìnira Yorùbá, ẹ má jẹ́ kó di òmìnira mọ́ wa lọ́wọ́ níbi tá a bá dé yìí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí. Ẹ káalẹ́ ẹ káàárọ̀ according to the time tí n bá bá yín. Mo ti ní wọn ò ní sọ̀rọ̀ lórí àwọn ètò yìí, lórí àwọn ọ̀rọ̀ ọjà láàrin Aláàfin Ọ̀yọ́ àti Onírìṣà tàbí ọba yòówù tí ì bá jẹ́. Àmọ́ níbi tó dé yìí ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ṣé ẹ ti gbọ́ pé àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n kọ̀ láti fọwọ́ sí òmìnira Yorùbá? Kìí ṣe gbogbo wọn ṣá o, ṣùgbọ́n àwọn táwọn tọ́rọ̀ bá délẹ̀ tá a kọ́kọ́ gbé ọ̀rọ̀ lọ bá, bí ọyá ìpè lágbájá ìpè ẹgbẹ́ ṣàkọ̀tún ẹgbẹ́ ṣàkóso, wọ́n ti kọ̀ o. Báwo ni wọ́n ṣe kọ̀? Léyìí tó mú kí òmìnira ọmọ Yorùbá, omi ọkà wa tá a gbélé ná tó bẹ̀rẹ̀ sí ní tutù, tó ń tiri, tó ń rìfáàsì sẹ́yìn. Kò máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí orin Barrister, ó ní òkò ṣẹ̀ṣẹ̀ dé òkò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti ṣẹ lórí àwọn bàbá ńlá wa. Ó ní ó ti ṣẹ lórí àwọn bàbá ńlá wọn. Àmọ́ ṣé lóòótọ́ ni kí bàbá ó jẹ àjàrà kọ́mọ kéèyàn máa kan àwọn ọmọ? Ìwé mímọ́ sì ti ní a gbọ́dọ̀ pa á lówe mọ́ nílẹ̀ Ísírẹ́lì. Mi ò fẹ́ gbà yẹn lásìkò. Mo ń gbé fídíò yìí bọ̀ kẹ́ wá wò ó, gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè, kẹ́ ẹ lè mọ betókùn tá a máa múra sí lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá. Léyìí tá à ń pariwo ẹ̀ láti gbàdégbà láàrin àwọn kábíyèsí méjì, Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin tìlú Ọ̀yọ́. Fà á kòtò, fà á èmi làgbà ìwọ kọ́. Ibẹ̀ mo ti wá sọ wípé èdè àtìtúmọ̀ tí olóyè Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ tó fi pàṣẹ lọ́dún náà lọ́hùn pé kí wọ́n yọ ohun tí wọ́n ń pè ní history kúrò nínú ìran kàríkúlọ̀mù sùkúù. Lórí fídíò yìí bẹ̀rẹ̀ ti mọ̀ ọ́n. Bẹ́ẹ̀ ni àwọn ohun tẹ́ bá pàdé nínú fídíò yìí, ẹ̀rù ó bà yín. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé ìgbìyànjú bàbá wa Professor Bánjí Akíntóyè lórí ọ̀rọ̀ Yorùbá tó fi fà, tó fi lọ́tírí tóyè àṣé báyìí lórí. Ibi tó wá dé yìí tá a ti dé èbúté yíyanjú, èbúté òmìnira, ṣó yẹ kírú ẹ̀ ó tún wáyé, ṣọ́rọ̀ yẹ kírú eléyìí ó ṣẹlẹ̀. Àmọ́ kò sí ohun méjì o. Ẹni bá ní kí làá ṣe náà làá ṣe hàn. Olódùmarè ti sọ àwa dòmìnira. Òmìnira Yorùbá ti dé. Ẹni tí inú wọn bá dùn sí kókó. Bẹ́ẹ̀ ni, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí. Ẹ kọ́kọ́ lọ wo ọgbọ́n nǹkan tí Awíkonko tó sọ. Bẹ́ẹ̀ bá ti débẹ̀, bẹ́ẹ̀ bá ti kó lọ́dọ̀ Awíkonko, ẹ tá ti mọ̀ ẹ bọ̀ sọ́dọ̀ kábíyèsí. Ẹ gbọ́ ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì. Kẹ́ wá mọ̀ wípé tá a bá fẹ́ bọ́ lóòótọ́, ó di dandan ká gbé àwọn ìgbésẹ̀ kan tó nípọn bí àwọ̀ irin. Mo fi sọ ṣáájú pé kí wọ́n má fìjà bá ohun tá à ń ṣe jẹ́ nílẹ̀ yìí. Níbi tí bàbá wa Professor Bánjí Akíntóyè tọba adé yìí, kí wọ́n má fi ìjà kí wọ́n dàrú. Kẹ́yìn tó sì kùn náà, ẹ̀yin tẹ́ ń dá sí wọn, tẹ́ ẹ̀ ṣe kábíyèsí, tẹ́ ẹ̀ ṣe olóyè kankan, kẹ́yìn náà ò fọgbọ́n ṣe o. Ẹ kọ́kọ́ wo fídíò yẹn, jẹ́ gbé yín dọ́dọ̀ Awíkonko, látọ̀dọ̀ Awíkonko láti wọlé sí ọ̀dọ̀ àwọn kábíyèsí. Àbá ti wá padà dé, ẹ̀ ń padà bọ̀ kí n wá ṣe analysis bíi 2 sí 3. Òun rèé, ẹ bá ń fohùn sí nínú ilé. Kò ní wù mí kẹ́yìn ọmọ Yorùbá kẹ́rí mi gẹ́gẹ́ bí aláṣejù. Ntí yóò wù mí ò ní pé kẹ́ jẹ́ kí n bẹ́ẹ̀ dẹ́ mi jálẹ̀.
lẹ́yìn ohun gbogbo níparí ohun gbogbo ntọ́ bá wù yín kẹ́ ẹ fún mi bó bá jẹ́ èébú bó bá jẹ́ pè bó bá jẹ́ asán eléyìí tó bá ti wù yín nínú ẹ̀ náà ní kẹ́ ẹ fún mi gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjìbí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ọ̀rọ̀ ìtàn wa ọ̀rọ̀ ìṣẹ̀ǹbáyé wa ó nílò àtúntò ó nílò àtúnṣe gẹ́gẹ́ mo ṣe sọ ìkọ̀ọ̀kan àwọn èèyàn ní ó rí mi gẹ́gẹ́ bí oníjàngbọ̀n ìkọ̀ọ̀kan àwọn èèyàn ní ó rí mi gẹ́gẹ́ bí ẹni tó ń fìdí ìtàn balẹ̀ ìdí ni pé ẹnìkan ní gé lọ́wọ́ nú ilé tí wọ́n fi sọ gbogbo ilé di ilé agéka ẹnìkan ní lànà gbogbo èèyàn ní rìn bá a bá parí èyí níbi tá a bá fẹnu ẹ̀ gúnlẹ̀ sí ntọ́ bá wù yín gbà náà ní kẹ́ ẹ sọ sí mi Àkàndá níbi tá a roko sì sí ni ẹja fàbọ̀ sí ẹ mọ́ gbàgbé pé bí ọba nídìí ẹ̀sẹ̀ kì í dédé iṣẹ́ lásán bí ò nídìí obìnrin kì í jẹ́ kúmólú bàbá wa róbìnrin tó fìdòwú ṣàkọ́bí ọ̀yà ń béèrè lọ́wọ́ ẹ̀ ń bo ló bìbejì sí ṣẹ́gbàgbé bálágbẹ̀dẹ bá ń lorin lójú kan àmì bẹ́ẹ̀ ni o Yorùbá sì lọ wọ́n bọ̀ wọ́n ní àpéjúwe lálágbẹ̀dẹ rọ̀ Àkàndá ọ̀rọ̀ awí kòǹkò èèyàn méjì ni ò ṣeé gbàgbé láéláé ẹni ó tẹ̀lúdó ẹni tó tú ìlú ẹni ó bàlú jẹ́ àtẹni tó tún lù ṣe ọmọ aráyé ò ní gbàgbé wọn láéláé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n sọ ń gbàgede ní àyájọ́ ọdún Ọ̀rànmíyàn tí wọ́n máa ń ṣe lọ́yọ̀ọ́ òun náà là ń tú palẹ̀ lọ́wọ́ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ tá à ń tú palẹ̀ tó ti ní apá kẹta apá kẹrin tí ò sì tí ì dúró ọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré ni o ni bàbá sọ o ńlá ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tá à ń tú palẹ̀ tá a yọ spanner tí tá a wá ń tú tá a wá ń tú tá a wá ń tú lónìí ń ọ̀fẹ́ gbà kókó yín mo sì fẹ́ dá yín lágara ẹ̀já wọnú fídíò sánsan lẹ́yìn ẹ̀ kí n kàn wá ṣe ìtúpalẹ̀ níwọ̀nba kí n mọ̀ dá yín lágara ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ìdí ni pé òye yé mi pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè mọ́ bá pàdé rí wípé bàbá wa Aláàfin sọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ tí bàbá wa Aláàfin dẹ̀ sọ ó lápẹẹrẹ o ó nítumọ̀ tó pọ̀ òmùgọ̀ èèyàn nìkan ni ó sọ pé kò nítumọ̀ òye yé mi pé 98 to 99% àwọn tí ń gbọ́ wa ọlọ́gbọ́n olóye onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n ẹ wá já farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ bí yóò ṣe máa gbọ́ kò bá kùngbé ọ̀rọ̀ láti ẹnu mọ̀lẹ́bí ọkọ rẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan Àkàndá ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ igun àlárí ẹ kú kalẹ̀. ní ọdún 2005 Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ó pe èmi Àwùjalẹ̀ Aláké Oyèbádé Lípẹ̀dé Àtọ̀ọ̀ni of Ifẹ̀ pé gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí tó ń jẹ́ Yorùbá àbùkù ló jẹ́ fóun kí àwa lọ́balọ́ba tá a jẹ́ ògbóǹtagì ká máa búra wa nínú ìwé ìròyìn òun ò fẹ́ bẹ́ẹ̀ ọ̀dà àwa sọ fún pé ewúrẹ́ ò lóun ò bágùtàn rẹ ìgbà àgùntàn níyà òun òbí dúdú ńkọ́ báwo ni Aláàfin ò sì máa bá Àwùjalẹ̀ jà lórí nínú pépà àbí káwùjalẹ̀ máa bú Aláàfin àbí k'Aláàfin máa bá Aláké àbí Aláké máa bá Àwùjalẹ̀ jà eku tí ń dá yìí lẹ̀ ní jẹ́ dá ẹ̀yin ará Ọ̀yọ́ Ọlọ́run gbé ìṣẹ̀dálẹ̀ dáadáa lé yín lọ́wọ́ àwọn tẹ́ ẹ yàn síbẹ̀ láwọn Aláàfin tó ti kọjá lọ wọ́n ti ṣe ribiribi gudugudu méje yàyà mẹ́fà láti fi òpómúlérè ètò ìjọba lélẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá
àwa tá a gbapò wọn àwọn náà ṣàkìtìyàn o láti jẹ́ pé àṣà wa, èdè wa, aṣọ wa, ìṣẹ̀dálẹ̀ wa ó gbòòrò sí i. àwọn èèyàn wá láti island of Trinidad and Tobago, wọ́n lọ́yọ̀ọ́ làwọn ìlú tí a ń lù ń gbà tó hàn lú ìlú dùdúrù mọ́, wọ́n gbé lù wọn wá bí ẹwà ń bí ń gbà tá à ń ṣe Ṣàngó, wọ́n lù fún wa, wọ́n sì gbé ìlú náà fún wa ó wà láàfin. àwọn wá láti Ecuador, wọ́n wá láti Mexico, wọ́n wá láti ilẹ̀ Portuguese, ṣé gbogbo wọn náà wá ní dèdèrè èèyàn tí wọ́n sọ pé ibi ìran àwọn ti ṣẹ̀ ká má tiẹ̀ sọ pé Republic of Benin tí gbogbo lọ́balọ́ba ń wá bí. torí náà èyí tí mo sọ yìí kìí ṣe pé tí wọ́n bá fẹ́ ṣàmìyàn ẹni tó jẹ́ Ọọ̀ni gbogbo wọn ní ti fìwé wọn lẹ̀ ìdílé mẹ́rẹ̀ẹ̀rin. wọn sọ pé ọ̀ràn níbo nìdílé tí ọ̀ràn yẹn wà nínú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí jẹ́ Ọọ̀ni. òfin kankan mẹ́. wọ́n kọ́lẹ̀ fún ara wọn. wọ́n ní ẹni tó ṣojoyè jù tó pẹ́ lórí ipò Ọọ̀ni 70 ọdún ló lò. wọ́n wá lé kúrò lórí oyè. nígbà lé kúrò lórí oyè kò sẹ́ni tó fẹ́ jẹ Ọọ̀ni mọ́. ìrìnà kan dìde olóhùn fẹ́ jẹ Ọọ̀ni wọ́n fi jẹ́. nígbà tí ó ṣoṣù mẹ́ta bóṣù mẹ́rin ó kú lọ́nà tí kò yéèyàn. ìran kejì dìde bẹ́ẹ̀ náà ló ṣe kú. ìran kẹta dìde bẹ́ẹ̀ náà ló ṣe títí ìran mẹ́fà lẹ́nu kẹ́kọ̀ọ́ bá jọ Ọọ̀ni mọ́. nígbà àwọn ọ̀jẹ̀ máa wọ́n wá lọ bẹ Ògbóòrú níbi tó wà pé kó dákun kó wálé o kó wá jẹ Ọọ̀ni. ó ní rárá o ìkànnì nípalẹ̀ máa ń pààyàn wò fún wa bẹ̀ mọ́. wọ́n bẹ̀ wọ́n wá ní tí wọ́n bá lè lọ bá ọmọ òun obìnrin kó yọ̀ọ̀dà. ó wá mọ́ ọmọ rẹ̀ obìnrin tó bí síbòmíì kì í ṣe bẹ̀ ló bí sí o. wọ́n ní kó wá jẹ Ọọ̀ni. ìran mẹ́fẹ̀ẹ̀fà wọn ò dákọ rẹ̀. ọmọ tí wọ́n wá mú tó wá jẹ Ọọ̀ni tọ́jọ́ mọ obìnrin ó wà nínú kan náà ìdílé tó ń jẹ Ọọ̀ni lè ní. Ìjẹ̀ṣà ló bí fún ni, Ìjẹ̀bú ló bu fún ni, ìlú wọn sọ ṣùgbọ́n àwa Ọ̀yọ́ àmọ́. Ìtí ò jẹ́ ká sọ̀rọ̀ apá àwọn olórí wa lé nígbà tó bá sanjọ́ ní ẹ̀mọ́ sọ̀rọ̀ mọ́ àwa dákẹ́ a sọ̀rọ̀ mọ́ a dákẹ́. èyí tí mo sọ yìí pàápàá Àwùjalẹ̀ ni ọba Èkó ni gbogbo wọn ni Akíolú ni wọ́n bínú pé ibà ti ní kábíyèsí ó mọ̀ dá wèrè lóhùn ajá ní igbó. ṣùgbọ́n tá a bá sọ tẹ́ ẹ bá fẹ́ ọ̀ràn yàn tí yín bá jẹ Ọọ̀ni kẹrin wọn tiẹ̀ mọ ìgbà tó jẹ́. ẹnìkan ní Ọ̀yàn ó ní Ọọ̀ni kẹrin, ẹnìkan ní Ọọ̀ni kẹfà. bẹ́ẹ̀ bá rán ọmọ lọ́léèwé tó bá dé tó nípò wo ló wà tó nípò kẹrin tí bàbá ẹbí tó nípò kẹfà tẹ̀rí kó ti ya dèdèrè. a fẹ́ mọ tẹ́ra wa lẹ̀ Yorùbá ó kálukú tó bá dọ̀rọ̀ Aláàfin kó sagbéjẹ́ mọ́wọ́ o. ọba tí ọba fẹ́ gbọ́ ìtàn ìyálàyà orí ìtàn bàbá rẹ̀ kó sọ agbọ́jọ́ mọ́wọ́. ẹ ti gbọ́ ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀yin ọmọ Yorùbá. ẹ ti rójú ayé àbẹ́ ráyé. ẹ wo àtìgbà tí nǹkan ti ń jà ràyìnràyìn bọ̀ lẹ́yìn wá kó tó dirú àkókò tá a wà yìí. ẹ gbọ́ mi láti gbà ayé kábíyèsí ọba Adéyẹmí Lámídì ẹlẹ́ẹ̀kẹta Ọláyíwọlá the third tó gbèsè kí kábíyèsí Ọ̀wọ́adé Abímbọ́lá kó tó gorí àlééfà ní nǹkan bí oṣù mélòó sẹ́yìn. ìyẹn 20 ọdún kọ́ ló ń júwọ́ yìí ni mo fi sọ pé ẹ máa rí ìdí
tí Ọbásanjọ́ fi pàṣẹ lọ́jọ́ náà lọ́hùn pé ẹ wá o, ẹ lọ fa kínní yìí yọ o, níbi tí Ọbásanjọ́ nígbà náà lọ́hùn tí wọn ò sì wá ní àròjinlẹ̀ kí wọ́n pe àwọn ọ̀jọ̀gbọ́n jinlẹ̀ pé ṣáà yọ gbogbo ìtàn kúrò nínú ẹ̀kọ́ ni, torí ẹ̀kọ́ ìtàn tí wọ́n yọ kúrò nínú ilé ẹ̀kọ́ yìí ó tún ṣe ìdíwọ́ tiẹ̀ lọ́yẹ ọ̀tọ̀. Ẹgbẹ́ ìtàn tí bàbá yìí sọ, ìyẹn ọba Aláàfin tìlú Ọ̀yọ́, òun mo sọ pé mo fi sọ ṣáájú pé ẹni bá fẹ́ bú wa kọ́mọdú èébú tí ó bù ú. Ọba Abímbọ́lá Òwádé àti kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀ọ̀nìrìṣà ti Ilé-Ifẹ̀ wọn bára wọn jà o. Èmi sọ pé wọn bára wọn jà, wọ́n fi túbọ̀ ṣoògùn òkìkí ni. Ìyá kò sí yín lọ́wọ́, ó di ti yẹn tí ọba gbàgbọ́. Wọ́n ti fúbọ̀ pèrò sọ́kọ̀ ni mo ṣe ń sọ fún àkókò yìí gba gbogbo wọn nímọ̀ràn látòrí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà, Aláàfin tìlú Ọ̀yọ́, Olúbàdàn, Aláké, Àwùjalẹ̀ àti gbogbo ẹ̀yin kábíyèsí tẹ́ wà nílẹ̀ Yorùbá. Wípé dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí bọ́ bá jábọ́ báwo ló ṣe máa rí. Ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ní ọkàn yìí irọ́ ńlá lẹ́pa o. Bẹ́ẹ̀ bá lẹ̀ lówó ẹnípò ẹmọ̀ èèyàn tó bá dá páwó ilẹ̀ ọ̀rọ̀ bílẹ̀ bá rọ́ lójú ayé tí ọ̀bá rọ́ǹgbò míì kọ́ ẹ ti gbàgbé alálẹ̀ ni àti májẹ̀mú tẹ́ ẹ ṣe kẹ́ ẹ tó dórí àlééfà. Mo ṣe sọ fún yín pé lásìkò yìí ẹ má ti ẹ̀wọ̀n táwọn èèyàn ń sọ. Kìkì ohun tí bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àti gbogbo àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ àti ohun tójú tiyín náà rí bí Fúlàní ṣe ń pa ìran Yorùbá tí wọ́n ń ṣe wá bó ṣe wù wọ́n, òun ló yẹ kẹ́ ẹ fi dìde wípé àkókò rèé tí Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ tí ò sì sẹ́nìkan nínú yín tí ó kànlẹ̀kùn kó tó dọ̀dọ̀ ọmọ òdodo dẹ̀ pé òmìnira wa tó kò jẹ́ a máa lọ jẹ́jẹ́, kò ní kankan ṣe pẹ̀lú oyè tẹ́ ẹ jẹ gẹ́gẹ́ bí kábíyèsí, bẹ́ẹ̀ yóò túbọ̀ fún yín ní ráǹkì ni. Ṣé bẹ́ẹ̀ fẹ́ kó láàfin bàbá Aláàfin tìlú Ọ̀yọ́, gómìnà local government gbọ́dọ̀ mọ̀. Bí Ọ̀ọ̀ni bá máa kó láàfin ẹ̀ lọ sàbújá àbí Ìbàdàn, local government chairman gbọ́dọ̀ mọ̀. Ẹ wo bí tí wọ́n dọ́ọ̀pù agbára èèyàn ọba alẹ̀ wa dé tí ò sì yẹ orí bẹ́ẹ̀. Ẹ ṣe padà wá ní kẹwàá gbàgbára yín lọ́tún. Orílẹ̀-èdè Yorùbá ńlá wa fẹ́ ní kíákíá kí wọ́n jọ tẹ̀ wá lọ́wọ́. Ẹ máa kọ sí comment section. Ó pè mí wèrè, kò pé ní wèrè, òun ló ti jẹnẹrétì débi tó dé yìí. Ẹgbẹ́ àbẹ́ ẹ̀gbọ́ pé Aláàfin Ọ̀yọ́ ó pe Ọ̀ọ̀ni ní wèrè. Ó ní wèrè ni, ó ní kinní kan ni, ó nígbà ni. Normally tí ó yẹ kó rí bẹ́ẹ̀ láàrin àwọn ọba aládé méjì. Ṣùgbọ́n pẹ́ ni fún fọ́lọ́hun, ẹni tí wọ́n pè ń wèrè tó fi wọlé lọ kò sí èrè. Ẹni pé èèyàn ń wèrè tóun náà fi jẹ́ Ọlọ́run nípè kò sí èrè. Àwọn méjèèjì ti ríra wọn bó kò bá ríra wọn lọ́hùn-ún. Ẹ̀yin tẹ́ ẹ wà láyé ẹ̀yin kábíyèsí wa ó mà lọ́wọ́ yìí. Ẹ̀yin lókun táwọn wò lójú báyìí bí Ọ̀ọ̀nìrìṣà bá dìde lónìí tálàáfin tẹ̀lé kò sọ́ba tó wà nílẹ̀ Yorùbá tí ó sọ pé òun lórí méjì, ibi tí wọ́n bá ń lọ kọ́ ló wọ́n lọ. Àmọ́ tẹ́yin méjèèjì bá ń jà tẹ́ ń ṣe fà á kò tó èmi làgbà táwọn kan wà lábẹ́nú tí wọ́n ń tàn yín torí ẹ̀yin méjèèjì lẹ́lọ́ta sá tẹ́ ẹ bá mọ̀. Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà lè rò pẹ́yìn ti pẹ́ lórí ẹ ti tó bí ọdún mélòó, àwọn tó bá yín duyè tí wọ́n fẹ́ kẹ́ débẹ̀ ṣe ń dúró bí kò tiẹ̀ ṣubú káwa ó lè débẹ̀. Ọba Òwádé Abímbọ́lá, ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń jókòó ni, àwọn tí yín yẹn tiẹ̀ burú díẹ̀, wọ́n ń wò pé kò tiẹ̀ ṣubú yakata ká tètè gbá nǹkan kó tó pẹ́.
ẹ gbọ́dọ̀ ṣọ́ra. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá á tún pàdé. Ẹ ṣé o, ó dàbọ̀.